Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ gómìnà Nurudeen Adémọ́lá Adeleke wọ́n mà ti fi ojú kábíyèsí Ẹlẹ́gbẹ̀dì ti ìlú Ẹ̀gbẹ̀dì tó wà níjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ọba Muyideen Azeez wọ́n ti fojú kábíyèsí balẹ̀-ẹjọ́ lórí ẹ̀sùn pé kábíyèsí jalè, ó dáná sun ààfin Aláàfin, ó sì tún da ìlú rú. Ilé-ẹjọ́ gíga tó wà ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n fojú ọba Muyideen Azeez bá pẹ̀lú àwọn afurasí míì bíi Akibu Abioye, Isa Kọlápọ̀, Rashidi Ayédìran àti Sarafadeen Abioye. Ẹ̀sùn tí wọ́n fi kan kábíyèsí ni pé láàrin oṣù kẹsàn-án ọdún 2019 sí oṣù karùn-ún ọdún 2022 ní kábíyèsí àtàwọn tá a dárúkọ ìpẹ́ láwọn míì ẹni wọ́n lọ kọlu àwọn oko olóko tí wọ́n sì lọ jalè. Wọ́n ní oko ẹnìkan tó wà lágbègbè Ìlọ́ba tí orúkọ ẹ̀ ń jẹ́ Wàsílátù Akínọlá ẹni kábíyèsí àtàwọn afurasí yòókù náà ti lọ jí kẹ́ẹ̀gì epo pupa palm oil bíi 70 kegs tí yóò fẹ́ tó bíi mílíọ̀nù 10 náírà ni wọ́n lọ jí gbé o. Yàtọ̀ sí eléyìí wọ́n náà tó jí àwọn ewúrẹ́ àtàwọn nǹkan míì gbé. Bẹ́ẹ̀ náà ní kábíyèsí àtàwọn afurasí míì wọ́n tún lọ dáná sun ààfin ọlọ́ba àti ìlú Ìlọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Lásìsì Gbàdàmọ́sí. Gbogbo ẹ̀sùn yìí tí wọ́n fẹ̀sùn ẹ̀ kan ọba Muyideen Azeez ìyún Ẹlẹ́gbẹ̀dì ti ìlú Ẹ̀gbẹ̀dì ìní wọ́n máa wọ́ ọ lọ sí ilé ẹjọ́ sí tó di pọ́n fojú orí adé wọ́n fi ń ba kóòtù. Nígbà tó ń gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀ onídàájọ́ ilé ẹjọ́ náà onídàájọ́ Kudirat Àkànwó ó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú. Ó ní kan lọ fi kábíyèsí àtàwọn afurasí náà kan lọ fún wọn pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n di ọjọ́ 4 oṣù keje tí òun yóò sọ bóyá òun yóò fún wọn ní bẹ́ẹ̀lì tàbí òun ò ní fún wọn ní bẹ́ẹ̀lì.